lórí ẹ̀sùn àáfàá Ramani tó pa Yetunde ńlọrin. Èyí lohun tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lénìí ti ṣe ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù keje ọdún 2025 tá a wà yìí náà ni ìgbẹ́jọ́ tó wáyé ilé ẹjọ́ gíga kan tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó lórí ẹ̀sùn pànìyàn tí wọ́n fi kan Ramani. Tẹ́ ò bá gbàgbé, nínú oṣù kejì ọdún yìí ni wọ́n náwó gan Ramani Bello tí wọ́n ní ó ṣekú pa Alfa Yetunde tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tìlú Ìlọrin, tí wọ́n sì ní lẹ́yìn tó ṣekú pa tán ló kún bí ẹran. Bó tilẹ̀ jẹ́ pé ṣáájú ni Ramani náà ti jẹ́wọ́ tó sì ní òun pa ọmọdébìnrin ọ̀hún lóòótọ́. Lẹ́yìn eléyìí ni àwọn agbẹjọ́rò ìjọba ni wọ́n kó àwọn onírúurú ẹlẹ́rìí wọ́n kó wọn wá sílé ẹjọ́ láti wá jẹ́rìí tako apànìyàn yìí. Ṣùgbọ́n nígbà tí gbogbo wọn tí wọ́n ti fi igi gún àwọn ẹlẹ́rìí yìí tí wọ́n ti pé, ní adájọ́ ní kí Ramani kóun náà wá wí àwíjàre tẹnu rẹ̀ léyìí tí ó wí níbi ìgbẹ́jọ́ tó kọjá. Ṣùgbọ́n lénìí ohun tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lénìí ni pé gbogbo àwọn agbẹjọ́rò wọ́n wá ṣe àkọsílẹ̀ gbogbo ohun tí àwọn ẹlẹ́rìí tí wọ́n ti sọ láti ìgbà tí ẹjọ́ ti ń bọ̀ títí tí ẹjọ́ fi parí. Wọ́n ṣe àkọsílẹ̀ ohun tí ó ṣẹlẹ̀. Bákan náà ni wọ́n sọ àwọn ibi tó jẹ́ àléébù tó wà nínú àwọn ìgbẹ́jọ́ ọ̀hún láti ìgbà tó ti bẹ̀rẹ̀. Ní báyìí tí àwọn agbẹjọ́rò tí wọ́n ti ṣe àkọsílẹ̀ gbogbo ohun tí wọ́n ti ṣe nínú ẹjọ́ láti bẹ̀rẹ̀, lónìí ni adájọ́ ti mú ọjọ́ 21 oṣù keje ọdún 2025 tá a wà yìí 31st of July gẹ́gẹ́ bí ọjọ́ tí Ramani yóò mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ yóò já sí. Ọjọ́ gangan ni adájọ́ yóò ṣe kíni ni ó dájọ́ tí Ramani yóò sì mọ ibi tí òun yóò mọ gbà lọ. Wednesday tí í ṣe 2nd of July kódà mo describe kóòtù ńbẹ̀ níbẹ̀ ní High Court number 2 ní Kwara State. Kódà mo tún sọ aago tí kóòtù sì ti pa aago 9. Ẹni tó bá ní interest láti fẹ́ wá mọ tí ń ṣẹlẹ̀ tí ò bá lè dúró de ìkankan nínú àwọn ìkànnì tí ẹ ti ń gbọ́ wà yìí, bóun náà gbìyànjú tó wáyé pé ṣé Ọlọ́run ló fẹ́ ṣe kó travel wá sí Ìlọrin kó wá sí court tàwí kó wá fojú ara rẹ̀ rí. Ó bẹ́tà ju kéèyàn máa sọ ohun tójú yàn tó lọ. So mo wà forced àti sọ kíní yẹn sórí social media níbẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè, eléyìí tí a jòkó lé ní òun ni ìjókòó ẹlẹ́ẹ̀kẹfà tí High Court yóò sit lórí kéèsì Ramani àtàwọn yòókù rẹ̀. Lónìí tá a wá jòkó ẹlẹ́ẹ̀kẹfà yìí, omi tá a bá jòkó pẹ̀lú ògo Ọlọ́run, ìdájọ́ lókù tá a gbọ́ níbi tí Ọlọ́run kún wa lórí kéèsì náà dé. Ó rí àgan, in fact láti bí ogún ọdún àtààbọ̀ tá a ti ń ṣiṣẹ́, tèmi ti ń ṣiṣẹ́ lọ́ọ̀yà yìí bọ̀, eléyìí làkọ́kọ́ rí criminal case tó serious báyìí tí ó yá tó báyìí. Ó yá púpọ̀ torí in fact ní àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn tí ẹ bèrè yẹn, nínú àwọn interview tí mo grant, mo ní láti ṣàdúrà fún ọ̀gá wa adájọ́ tó ń gbọ́ ẹjọ́ yẹn. Òun ò fi ààyè ràkàtì àkankan kalẹ̀. Tí kì í bá ṣe pé tìtẹ̀ní tó jẹ́ bí ọ̀sẹ̀ méjì àbí nǹkan kan, ọ̀sẹ̀ là ń gbọ́ kéèsì yẹn láti ọjọ́ tó ti bẹ̀rẹ̀ títí tó fi di èmi. Nítorí jẹ́ kélé yóò pé bí ọ̀sẹ̀ méjì àtàbọ̀ náà ni pé àwọn agbẹjọ́rò gbogbo olùjẹ́jọ́ àti prosecutor wọ́n ní láti lọ kọ written addresses wọn kí wọ́n exchange ẹ̀ lójú pẹ̀. So látẹ̀yìnwá tá a ti ń bá a bọ̀, wọ́n ti gbọ́ gbogbo ẹlẹ́rìí olùpẹ̀jọ́ tán. Àwọn olùjẹ́jọ́ níjọ́ kan ṣoṣo la gbọ́ defense gbogbo wọn. Wọ́n sì adjourn kéèsì fún adoption of written addresses. Èyí tá a ti ṣe láàárọ̀ yìí náà, à ń ṣe tán náà la jáde síta yìí. Wọ́n sì adjourn ìgbẹ́jọ́ yìí sí 31st of July, ọjọ́ 21 oṣù tá a wà nínú ẹ̀. Òun náà nílé ẹjọ́ òfin ìdájọ́ kò ṣeé dá o, kò ṣeé dá o, báyìí ló ti rí, báyìí kọ́ ni wọ́n fi ìdájọ́ lélẹ̀. Ọlọ́run kó dá ẹ̀yin gbogbo wa sí di ọjọ́ náà. So gbogbo àwa tí a bá fẹ́ mọ tó ṣẹlẹ̀ níbi kéèsì yẹn, ibi tó dé dúró nìyẹn. Wọ́n fẹsẹ̀ ra kéèsì Ramani mọ́lẹ̀ ní Ìlọrin. Àìṣe bẹ́ẹ̀ níbí torí wípé ìdájọ́ òdodo kálukú máa ń rí níbí
ni àwọn èèyàn fi ń sáwà yín láti ìlú míì gan láti wá béèrè ẹ̀tọ́ wọn torí wípé ìbẹ̀rù Ọlọ́run làá fi ṣe gbogbo ohun tá à ń bá ń ṣe nílọrin ó yàtọ̀ sáwọn ìlú míì gbogbo ẹni tí òun náà bá fẹ́ káyé ó máa ròyìn òun àti ìlú òun pẹ̀lú dáadáa tí kálukú náà gbìyànjú àti máa ṣe òdodo nílùú wọn tí kálukú bá ń ṣòdodo nílùú wọn ẹ rí i páwọn èèyàn máa wá òdodo wádọ̀ tí yín náà bí wọ́n ti ń wá sí ìlú Ìlọrin kò fi ní sísọnù wípé ibẹ̀ ni wọ́n ń gbẹ́jọ́ lọ ni wọ́n ń gbẹ́jọ́ lọ fẹ́lẹ́ ìbáṣẹ̀lẹ̀ ìbẹ̀rù gbàtí kálukú mọ̀ pé táwọn bá dúró nílùú tiyín ìwọ tó ń sọ bẹ́ẹ̀ nígbà tó mọ̀ pé táwọn bá dúró nílùú yín àbòsí lẹ́sẹ̀ ni òjé wọn dúró lù yín àwọn èèyàn sì mọ̀ pé àìfọwọ́ bo òdodo lójú nílọrin kódà kó já sí pé ara wa lòdodo bá bá wí á ṣe òun ló jẹ́ kálukú máa sáré wá sí ilẹ̀ yìí láti wá béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ẹni tó bá há sí. ṣeun adúpẹ́ fún yín abáre ẹlòmíràn tó ní ìbéèrè tọ ẹ ti dáhùn àyè tó ṣe kókó nínú ìbéèrè náà gbogbo ara lè ti ń gbọ́ wa tí ẹ̀ ń sọ wípé ẹ gbọ́ kankan nípa kéèsì Abrahaman mọ́ bóyá ẹ̀yin tẹ́ ẹ bẹ́ẹ̀sì lórí péjì Sheikh Sakama Online TV ọ̀dà wa nìkan bóyá ẹ̀yin lẹ́ involve nínú ìmọ̀